ó wá ní dáàbì ó lóun ṣe gbà kó ti rí ọkọ ní òun ti ṣe passport ẹnìyàn ló gbé fíṣà lọ́wọ́ ó ló kú ọ̀la ẹnì yóò pè é pé báwo ni o táwọn ti jọ sọ̀rọ̀ ló láàárọ̀ ó ná fẹ́rẹ̀ díẹ̀ bí òṣèré nìyẹn wọ́n dùn ní ẹ wá wọn di funny thing obìnrin ni ìgbà tó lẹ́nu wa lọ sílẹ̀ ìjẹta gbóyà last week ó lọ kí ẹ̀gbẹ́ ó lọ wá gba àpàdé ó lọ sanra tó lọ ní wọ́n sọ ọ́la sára ìṣèké lè sọ lè sọ nípa àlá gbẹ̀dúwà àwa tó bá wí ẹ gbẹ̀dúwà yìí èmi náà gba tèmi ìwọ náà gba tìyẹ sórí orí tó bá dórí àpèsè ó ní wọ́n máa ń bẹ́rí fún orí tó bá ṣe kí ni sà. orí tó bá dórí àpèsè náà máa ń bẹ́rí fún. tí n bá sọ ìtọ́jú ayọ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí n bá dé program tí n bá sọ ìtọ́jú ayọ̀ wà ipò jìnnàjú ayẹ lòun. Jésù. ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ orí náà mí rí náà mo sọ kankan ó gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ yẹn àwọn tó wà níbojì ó mọ tí wọ́n fi kí bojì ní ọ̀pọ̀lọpọ̀ ògo ló wà ń bẹ̀ wọ́n yá ayé kì í lọ síbojì kí wọ́n lọ pẹ̀lú ẹ̀mí ògo lágbájá gbé síbẹ̀ òkú ẹ̀ mọ́ mójútó àti kó gbàdúrà káńgẹ́lì rọmọ jáde wọ́n lọ mọ ẹ pásítọ̀ mò ń gbàdúrà náà wọ́n bá mi wọ́n lídìí àdúrà bíi jọ Sunday láì pé ẹjẹ́ gbàdúrà ẹjẹ́ gbàdúrà ẹjẹ́ gbàdúrà ó ní ibi tẹ́ gbàdúrà dé pásítọ̀ ó ní òun ti ilé sàbọ̀ báwọn ṣe ń bọ̀ àwọn wá rí ejò ní gómìnà sí tí ẹ ti pọ̀ wọn àtọ̀rẹ́ wọn ló ń bá pa ọ̀rẹ́ wọn apá ọ̀rẹ́ wọn ní wọn ò lówó dáná ọ̀rẹ́ wọn wá rejò ìgbà táwọn rejò sàdádì ìgbà táwọn rejò yẹn báwọn ṣe délé táwọn ọbẹ̀ ṣe lọ́nà àbálá báwọn ṣe lanú ẹ̀ àwọn wá bá pásítọ̀tì níbẹ̀ nínú ìjò ó wá tó jẹ́ pásítọ̀ ṣùgbọ́n kò sórí wọn kọ́ lára àwọn fi mọ̀ pé pásítọ̀ mo ní bóyá ìrìnlẹ̀ ti lọ gbàdúrà ni wọ́n tó lọ pa ìjò is it ordinary serpent sójú ordinary ejò sá ó gbàdúrà tí ẹ bá sọ̀rọ̀ kó fẹ́ gbàdúrà màmá tó bá yẹ kó gbàdúrà ìwọ ló kọ́ wọ náà báwọn kọ̀ dúró ó kọ́ wọra rẹ irú ibo mo wà ní tí ò yẹ rárá ló gbà ọ̀run àmọ́ tèmí ènìyàn sá tọ́run bá tèmí ènìyàn gbogbo tí ó jẹ́ wọ́n mọ̀ mú sẹ̀ ọ̀tọ̀ làkọ́ bí sà ẹgbẹ́ eléyìí ọ̀tọ̀ làkọ́ bí dádì ọ̀tọ̀ làrólé ọ̀tọ̀ ní first born ọ̀tọ̀ lólówó ẹbí àkọ́bí àrólé first born àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá mú pàdé pé ìbá ṣe ni pé òkú bàbá àwọn ṣe gẹ́gẹ́ làwọn mú tí last born bá sọ pé àbí tó ṣẹlẹ̀ ní pé mi ò ní ráàyè o ẹ gbàgbọ́ pé ìtí wọ́n mọ̀ sọ ni pé ìjẹ́wò ni ká mú kí ló fà orí polówó ẹbí ni ó gbọ́ méjèèjì sókè ẹni tí ò bá lówó lọ́wọ́ jẹ́ kí n sọ fún ọ̀sà ogun amóyún ọkọ fún ìdádúró ègún yóò lọ mú ọkọ lórí burúkú yóò yẹn tì kò fẹ́ wo pé bóyá o kàwé kò fẹ́ wo bóyá o rí ìgún àti ọkọ àfi kò gbàdúrà adé tó bá ti lè ṣíkù lórí ènìyàn nínú ẹ̀mí dáàdìsá ayé eré ọmọ wọn náà àyànmọ́ kí ló fà táyànmọ́ fi ń wọlé torí pé kò ráàánú torí pé wà lágijù ó rí ìdádúró ó rí kí ni sà ó rí ìdádúró ẹ gbàdúrà abẹ́ gbàdúrà lórí àlálẹ̀ kan sí àlálẹ̀ ló ń pèrè fẹ́ nìkan bọ́dá dáná láàrin mo wá ń pèrè tó bá ti lọ London bí ẹ̀mẹ́ta yóò bá ti fẹ́ parí skul wọ́n bá dá padà wálé yóò bá parí yóò dá padà bẹ́ẹ̀ ni ká sọ fún mi bá pèrè fún kò wá tètè sọ fún mi dáàdì ó kàn ní ìbálòpọ̀ lójú mi ó kàn láti lọ sí iye pọ̀ ó kàn pè é dáàdì òun ọmọ ẹ̀lọ́mọ mo ní kí ló dé wá ó ní ní ìbálòpọ̀ mo ní ẹ̀ka ẹ̀ sọ fún mi tó ń bá ti ní ìbálòpọ̀ ìmọ̀bi tó wà lórí o ìmọ̀bi tó bí ọwọ́ méjèèjì sókè ògo là ń gbà lára rẹ̀ mo fẹ́ sórí àwọn kankan wà tí mo fẹ́ kó gbà ládùúgbò dáadáa ẹ gbà dáadáa àlá là ń sọ̀rọ̀ nípa àlá á fìyàn ságìjù Jọ́ọ̀bù ó ní mi ò mọ mo kàn rójú ẹ mi ò rójú ẹ ṣùgbọ́n mo rí kó ti gbà nǹkan lọ the book of John chapter 10 verse 10 ó lè kì í wá tírí wẹ pẹ̀lú ọkọ̀ wá láti jí àti láti pa mẹ́ta ni mẹ́ta gbẹ̀dúwà wo ọgbẹ́ tá a sá ògo rẹ wo ọgbẹ́ tá a sá ọ wo ọgbẹ́ tá a sá ọ kí ló dé tí òun rẹ ni tó yẹ kó o rí tó o bá rìnrìn àjò àyànmọ́ ó yẹ kó o mọ̀ pé apá kan ti wà lára rẹ sà bẹ́ẹ̀ni ẹ wọ ọmọ ní pọpọfù yẹn ẹ wo tó ṣẹlẹ̀ sí àbí gbogbo ara ṣàgbọ sítórì yẹn gbogbo wa ni kò sáà lọ bìkan àbí àbí kádélékè ohun tá à ń pè láàánú ẹ sọ pé àánú ó ń bọ̀ wá síbẹ̀ mo fẹ́ kó o gbàdúrà yìí opportunity ni ó mọ ké so tí ayé yẹn bá wà lágìjù ọ̀run ó jì ọ̀run ó ṣe kíni ọ̀run ó dá mi lóhùn ọ̀run ó tì my sister ọ̀run ó tì kò sí bó ti lè ní ẹ̀bùkún ọ̀run ó tì mọ́ gbogbo rẹ̀ kò tì àwọn tó yẹ kó ràn lọ́wọ́ wọn ò ní wá àmọ́ làkàkà àti jẹ́ wọ́n dogun á rí ẹja gidi màmá gidi màmá tó ẹ pé màmá pé ṣìṣì nínú iṣẹ́ ìránṣẹ́ rárá mo mọ iye màmá tó wà
Ọlọ́run ayọ̀ mo mọ yàtọ̀ tó wà my sister mo mọ ọgbọ́n tá a mọ̀ fi rà tí mo rí pọ̀nmọ́ tó dáa báyìí pọ̀nmọ́ ẹ̀ pé pọ̀nmọ́ pọ́lísìírísì pọ̀nmọ́ kan máa ń rí bẹ́ẹ̀ wọ́n ètò bí ṣùgbọ́n wọ́n kì í bẹ́ẹ̀rẹ̀ lẹ́ ń jẹ́ ẹ̀ ní mọ̀ àwọn pọ̀nmọ́ kan tó pọ̀ wọlé ìyẹn náà máa ń tíìkì àwọn kan náà wà àwọn tó tẹ̀léra wọn àwọn kan náà tó tẹ̀lé so àwọn kan wà wọ́n máa ń dì sínú ọ̀rá ìjọ náà mọ̀ pé pọ̀nmọ́ a máa yòrò dájì sà mo ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ nípa ìrírí àti so that is why ìwọ tó ń lọ bí kò ní dúró dẹni tí ò lọ bí kan àdúrà ló fi lọ ó ti dúró ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀ ti sùn Ọlọ́run tí o bá fẹ́ ra pọ̀ mọ́ bẹ́ẹ̀ mọ́ èyí tó dára o èyí sì máa ná èyí máa ná èlò ní wọ́n bá ní 2,000 1,000 tinú ọ̀rá mo fẹ́ ra o ó jẹ́ gbàdúrà dábì sà tinú ọ̀rá bí ọkọ̀ gbà máa lówó lọ́wọ́ kí ni yóò máa sọ fún pé sọ̀rọ̀ pé tó o bá ti lè náwó o lè jẹ lọ́la o mọ tí wọ́n pè ní ìpọ́njú àti ìdádúró Jésù mo ní kó gbàdúrà ó dà bẹ́ẹ̀ o mọ wọ́ títí lè yóò ti mọ àwọn kọ́nsẹ́ẹ̀tì wò tí wọ́n máa aṣọ òkú ló máa wọ àwọn kan tí máa wá sọ ẹ̀ máa wá sọ tí wọ́n máa kó sí kinní. Bọ́sikọ̀rọ̀ èmi ò fẹ́ làájá ni síbẹ̀ lómi ò ti mọ wọ́n báyìí pé so mu àbí òmu yóò lọ mú aṣọ tó jẹ́ pé nìkan ti kú tí wọ́n ní wọn ò lè wọ̀ mọ́ tí wọ́n rà tó ló wọ̀ òkè kí ló dé táyé tiẹ̀ kì í ra bùtíìkì kọ́rẹ́ sórí ohun tí mo sọ yìí mo fẹ́ kí iye owó sí ni so that wọ́n lè mọ̀ bó gbàdúrà wọ́n lè mọ̀ bó lógo ìkẹ́kẹ́ ló dààmú ògo rẹ̀ tí ẹ bá wá débi pọ̀ mọ́ báyìí bóyá 1,000 tàbí 2,000 ló fi ṣe sample tinú ọ̀rá mo fẹ́ lára tájẹ̀tì mi ni o ìwọ̀n àmọ́ ná yìí tó bá dẹ̀ kan náà ẹni yóò àmọ́ wò pé bó wà ni wọ́n ní pọ̀mọ́ náà sì làwọn eléyìí o àníhàn ọwọ́ sì ní ìdọ̀gbọ́n mọ́ ní pọ̀mọ́ náà lé ọ níhàn nítorí kan ṣẹlẹ̀ ni pé mo kàn fẹ́ dà mọ́ kí nǹkan fi yí ẹ̀fọ́ ni mo ní àwọn kankan létí ń yìí ní èlé ìkankan torí tí ń ṣe mí kò jẹ́ kí n rí nǹkan ṣe nǹkan ṣí ọ bí ọwọ́ méjèèjì àlá kí mo pé ó wá túbọ̀ àlá fún mi tó pọ̀ tí mo mọ̀ ń pa ìdáadáa ìdí nìyẹn tó yẹ pé mi ò bá yàn kọpí nù àdúrà sà bàbá ìbáyàn kọpí o ìbáyàn ṣe competition o tí ẹ bá ṣe pé ẹ pè mí èlé dáhùn Ọlọ́run aláàánú gbọ́ Ọlọ́run mo sì lé wórí òkè lẹ́ẹ̀mẹ́ta tí mo wá tí mo bólú wa sọ torí gbogbo tó jẹ bàbá mi tó pa wọ́n lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni sà tó pa wọ́n lẹ́nu mọ́ èlé yóò pa ògbó mi láyé èlé yóò pa yàn mọ́ mi mọ́ kí ni mo sọ sà ẹ dá mi lóhùn my brother ọ̀tọ̀ ní kéèyàn á sọ ọ̀tọ̀ ní kò ní tá à ń pè là ń sọ ọ̀tọ̀ ní kò beauty kò lo gbogbo sábẹ́ òun kankan ọ̀tọ̀ ní kò ní tá à ń pè ní beauty. ìyẹn gangan ni kókó. ó sì sùn àyànmọ́ sì tẹríba dìbò kọjá mẹ́sàn pàtẹ́ fàstẹ́ ó ní wo olówó fọwọ́ kàn mí lórí eékún mi ó ní mo sì dé lórí àtẹ́lẹwọ́ mi àṣé Daniel bó ṣe ń da òróró léyàn lórí àṣé nínú ẹ̀ ní orí ìkúnlẹ̀ ló wà ẹ gbọ́dọ̀ mo sọ àsórí ìkúnlẹ̀ ló wà nínú ẹ̀ ní dìbò kọ Sakaraya chapter 5 bíbélì pé Jóṣúà olórí àlùfáà áńgẹ́lì Olúwa dúró àbí ọ̀kan dúró lápò òsì ọ̀kan dúró lápò ọ̀tún ẹ wá kíyèsí o áńgẹ́lì kan wá dúró ní the right place ó wá claim ẹ àpòsí wá claim the right place pé wo ò ní sànú ẹ ò rí aṣọ ìrí lọ́rùn ẹ ní òórùn ayé it's a topic it's a divine topic it's a prophetic topic you need to work about it láti gbàdúrà lọ́sàn àti lóru bí èèyàn bá fẹ́ bọ́ nínú àjàgà mọ́mí ma tó fẹ́ lè jẹ́gbẹ́ lọ́sàn tó fẹ́ débi tí àwọn ènìyàn ń dé kò ní ṣe pẹ̀lú education bí ọ̀run àánú bá ti ṣí ayé ènìyàn jáde láàrin àwọn ẹgbẹ́ ènìyàn bí ọwọ́ méjèèjì sókè orí àlá ni mo ṣiṣẹ́ lé lórí àlá ó pọ̀ ṣùgbọ́n mi ò lákòókò torí àwọn ọmọ náà ta wà ń bí wọ́n máa mí ara rẹ̀ bí tó wà àlá ìpìlẹ̀ tó táyé ní bí táyé òfin mọ̀ pé mo ẹ̀ sí ọ̀nà mi ẹ̀ sí sìgárẹ́ yóò kàn máa rìn ní dádìsà kò ní ó máa rìn láti ibi dókè fíà yóò tó máa mú kódà yóò máa jẹ catfish àbí kí lè máa pè yóò máa jẹ gbogbo ẹ̀ báyìí yóò máa mu minerals tútù yóò máa mú gbogbo ẹ̀ ṣùgbọ́n ayé rẹ̀ wà nínú ìdí ẹ̀mí ọ̀tọ̀ tó ní ìdí ẹ̀mí má jẹ́ ń lọ bẹ̀ yẹn ìdí ẹ̀mí bíbélì sọ fún wa nínú ìwé Matthew nínú ìwé Jòhánù orí 11 ó sì kíyèsí Lásárù pé ó wà nínú ìdè àwọn èèyàn orí ṣàkóso rìn tó ń taṣọ òkú jáde nínú ibojì ṣùgbọ́n Jésù bíbélì pé Jésù sì kíyèsí pé ẹni inú ìdè ló wà ẹtú ó sì tú lẹ́yìn ìgbà náà wà lọ di àṣẹ àgbẹ̀ ìwúkàrà nílé ẹ̀ ìdè ẹbí ọwọ́ méjèèjì sókè ó máa mú ní ara rẹ̀ ẹ̀mí àlá tó sògùn àyànmọ́ mi di rẹ̀ ó máa kẹ́ Olúwa ti dá tú mi rẹ̀ tú àlá tó ti lá ó mọ iye oúnjẹ tó ti jẹ
kì í má sọ bàlá fún ọ ohun tó dìbò ní sà wòye oúnjẹ tó ti jẹ wòye oúnjẹ tó ti jẹ mo sọ ó gbàdúrà ẹ̀mí àlá ayò tó mú kí n máa jẹ ìjẹkújẹ ẹ̀mí àlá tó sọ mí sínú ìdè ẹ̀mí àlá tó ti ọ̀nà mọ́ mi ẹ̀mí àlá tí mi ò lè mọ́ là ìbálòpọ̀ ojú oorun oúnjẹ ojú oorun gbogbo àlá ilé wa àlá ìpadà sẹ́yìn wọ́n máa mí ara rẹ ìwọ dídí ẹ̀mí àlá jáde lára mi jẹ́ sẹ́ẹ̀bì ní faransé ni ó kù sọ́wọ́ ẹ.